ẹ̀ka sára jẹ́ kí n pe ọ̀rẹ́ mi náà kí n update nǹkan tó ń ṣẹlẹ̀. Hello struggle ní ìbòrò wa ṣùgbọ́n pọ́n ti kidnap ọba kan náà níjẹ̀búgbó. So uncle ẹ̀ ló fẹ́ wáyé láti London sọ fún pé kó má wálé mọ́ ohun torí tó bá wálé báyìí ọwọ́ kidnapping ló máa dé sí o. Gbogbo àwọn ọba ló ń parọ́ pé àwọn ògbówó àwọn òṣèkìrín kan àníkàjà fún Oòduà Nation kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lọ ń campaign fún 2023 àwọn tí ò ní dọ́là tó ń dáṣà next week. Kò ní mò ń wò ní pé ó dàbí àwọn tó gbé owó fún wọn náà kó má jẹ́ àwọn náà lọ́gbọ́n gba káṣí wọn náà padà. Ọ̀dẹ̀ làwọn kékeré àpárá ọ̀dẹ̀ rìn wọn gbọ́n rárá. Kò sí ìdókòwò àtọ̀bà tó ní Rolls Royce ọba tó ní Jaguar ọba tó ní Bentley gbogbo wọn náà ọba lọba ń jẹ́ wọ́n kìgrápù ẹ̀rín yẹn ṣé bí à ń sọ látijọ́ yẹn wọ́n ní à ń sọ̀rọ̀ bíṣì tí àbá ṣọ̀rọ̀ ní ilé ó dẹ̀ máa digbọ́n máa ní we are sorry to announce that the wife of the governor had just been kidnapped, the former president had just been kidnapped, the senator representing Kinikan Senatorial is a kidnap everybody. Yes, a ní kò sí gọ́ọ̀mẹ̀ntì ní ìlú yìí èmi kún ṣọmọ ìlú yìí mọ́ àgbẹ̀rìn rẹ̀ sì ń jẹ́ o tó bá lọ Australia yá kò lọ Canada àbí America London ti fún jù wọ́n ti ibẹ̀ ti fún kò sí space ààyè japa Nàìjíríà ń sìn kò tiẹ̀ sí Nàìjíríà mọ́ now japa mi ò ṣeré o ààrẹ náà fẹ́ japa ààrẹ ń ṣe mí japa mẹ́rin kọ́kọ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ o japa o.